Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àti ọlọ Ọlọ́run kó máa bá àwọn sàábé Ànábì. Ìkẹ́ Ọlọ́run àti ọlọ Ọlọ́run kó máa bá àwọn òjíṣẹ́ tí wọ́n ti síwájú Ànábì, torí iṣẹ́ kan ṣoṣo náà ni gbogbo wọn wá jẹ́ pé ká sìn Ọlọ́run Ọba kan ṣoṣo. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó kárí gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí, tá à ń wò, tá a sì ń gbọ́, pàápàá jùlọ àwa tá a gbà t'Ọlọ́run Ọba lódodo. Àmín. Ará lọ́kùnrin àti lóbìnrin, a kí n káàbọ̀ sórí ètò yìí. Ètò yìí la ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ Islam tá a pè ní Islam in Focus. Ẹrú Ọlọ́run tí ó ń ṣe alátìlẹyìn fún wa tí ètò yìí fi ń jáde, Ọlọ́run bá ṣàlékún dáadáa rẹ̀, Ọlọ́run bá gbé ga fíìsì jábà sí gbogbo tí ń tọrọ lọ́dọ̀ rẹ̀, jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó rí bí ó ṣe ń fẹ́. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Báyìí lónìí, ọ̀rọ̀ tí ń lọ ní Nàìjíríà la fẹ́ jíròrò lé lórí. Bí a ṣe wà báyìí, ó ṣàfihàn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin, lọ́dọ̀ àti lágbà, ìṣòro wà nípa àtijẹ àtimu, ìgbé ayé sì ní àwọn èèyàn là. Nípa bẹ́ẹ̀, àwọn kan nínú àwọn ọ̀dọ́ wọ́n ṣàwá lérí pé àwọn ó ṣèwọ́de láti lè fi ìhónú hàn. A sì rí i pé ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ìwọ́de, a gbọ́dọ̀ béèrè, pàápàá jùlọ àwọn mùsùlùmí, ká béèrè kí ni tí Islam wí lórí ẹ̀. Níta mọ̀ tí Islam wí ni pé ká ṣe ìwọ́de nítorí àwọn olórí wa, kì í ṣe ìlànà Islam rárá bó ti kó lè mọ̀. Àwọn ọ̀nà tọ́lọ̀ ń gbé kalẹ̀ tá a fi lè yanjú tí ń bá ń yọ wá lẹ́nu láwùjọ náà la fẹ́ ká gbọ́. Mo fi pe ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ Islam, ó tún wá jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ tòde òní tá a mọ̀ sí science. Ẹni tí a gbà lálejò àwọn náà ni Professor wa Nasir Abdulsalam láti University ti Ìlọrin. Prof, salamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run kó bá a dúpẹ́ fún yín o. Àmín. Professor wa Nasir Abdulsalam, bó tiẹ̀ jẹ́ pé ìmọ̀ sáyẹ́ǹsì lọ́lọ́run fi sọ wọ́n di professor, wọ́n ti ṣe head of department ní University of Ilorin, wọ́n ṣe dean, gbogbo nǹkan ni wọ́n ṣe, kí Ọlọ́run bá kó bá a ṣàlékún dáadáa wọn. Àwa ni ńgbà tó ṣe pé ìmọ̀ ìjìnlẹ̀ Islam náà wọ́n ní, tọ́lọ́run fi position chief imam University of Ilorin dá wọn lọ́lá. N tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lónìí yìí kò ní kọjá n tí wọ́n lè gbẹ́nu sí láti tọ́ wa sọ́nà pé bọ́rọ̀ bá rí bọ́rọ̀ ṣe rí Nàìjíríà yìí, kí ló yẹ ká ṣe? Professor, Imam. Ayakumullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa hayyun la yamutu wa huwa ala kulli shay'in qadir. Wa ashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammad sallallahu alayhi wa sallam. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba tó dá ẹ̀mí wa sí. Alhamdulillah. Lórí ti dáadáa. Kọ́lọ́run Ọba kó má yẹ ẹsẹ̀ wa kúrò níbẹ̀. Àmín. Ìbéèrè tẹ́ béèrè yìí, gbogbo ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n
tí Ọlọ́run torí ẹ̀ dá sáyé ó gbọ́dọ̀ máa jẹ́ nǹkan tí ó máa wúyẹ́wúyẹ́ nínú ọkàn rẹ̀ lásìkò tá a wà yìí nítorí pé gbogbo àwa tá a rí àná la mọ̀ pé bánà ṣe rí kọ́ ni ṣe rí nípa ìgbé ayé nípa ìjẹ àti ìmu nípa ààbò nípa kípa èèyàn kan tó yàn tá a torí ẹ̀dá ọmọ ènìyàn kó wá ṣe láyé àwọn nǹkan yẹn ó ti di nǹkan tó nira lásìkò tá a wà yìí ó jẹ́ kí ohun táwọn ọ̀dọ́ tẹ̀ sọ wọ̀nyí ohun tí wọ́n palẹ̀ rẹ̀ mọ́ láti ṣe yẹn ká má lè kàn dànù ká wò gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí olórí mùsùlùmí láwùjọ ṣé Islam ò dá sí ni má farrat nafili kitabi min shay ní Ọlọ́run dẹ̀ sọ fún wa kò sí ní tó ń dá sí ní gbogbo ọ̀rọ̀ tọ́mọ èèyàn ò máa ṣe àbí tí ò máa ṣe ọmọ ènìyàn gbogbo ẹ̀ ló ń dá sí. ó ti sọ nínú Al-Qur'ani láti fi tọ́ wa sọ́nà. ó dẹ̀ ti wá gbéyàn kan dìde tí ó wà tún fi ìṣẹ̀mí ìgbésí ayé rẹ̀ kọ́ wa báwo ló ṣe yẹ kó rí anabi Muhammad kí Ọlọ́run ṣàlékún kí àti àánú fún anabi náà. àmín. níta kọ́kọ́ fẹ́ rọ gbogbo wa ni pé orí bíbẹ́ nǹkan oògùn orí fífọ́ o pé orí ń fọyàn kí wọ́n pé ẹ̀bẹ̀ orí yẹn kú òun bẹ̀ òun kọ́ o ìwọ́de ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa ń parí sí jàgídíjàgan ni ẹ̀mí ó bọ́ sí àwọn nǹkan tá a ti fi àìmọye ọdún kó jọ ní ti ìjọba láti fi wúlò fún wa àbí fún ẹnì kọ̀ọ̀kan wa láti fi wúlò láwùjọ àwọn nǹkan yẹn máa ń bàjẹ́ ni ẹ̀mí náà máa ń lọ sí ìdí eléyìí ó tó fún wa bá a bá tẹ̀lé pé kí ni position Islam lórí ẹ̀ kí ni Islam sọ nípa rẹ̀ pé ìwọ́de ó dàbí orí tá a fẹ́ bẹ́ ni o nítorí pé orí ń fọyàn ẹ má yẹ ká bẹ́ orí o nítorí pé tá a bá jáde yẹn náà tán ṣé bílẹ̀ náà là ń parabọ̀ wá ká lè bá a rí ibi wọ̀ sí eléyìí kí kálukú ká ṣe sùúrù a wá bá àwọn olórí náà sọ̀rọ̀ nítorí pé olórí ní ojúṣe tó yẹ kí wọ́n ṣe fún àwọn aráàlú náà fi yàn wọ́n síbẹ̀ àwọn ò gbélé ọ̀fẹ́ wọ́n jẹun ọ̀fẹ́ wọ́n lo mọ́tò ọ̀fẹ́ security ó wà fún wọn tí wọ́n máa dáàbò bò wọ́n gbogbo bí wọ́n bá fẹ́ lọ kò sí wọ́n à ń lọ náà ní pẹ̀lú rọrùn láti bí ọrọ̀ aráàlú náà ti ń ṣe dáàfọ̀ kí lójúṣe wọn padà sáráàlú yẹn àìrójúṣe yẹn ṣe tó òun ló fa ìwọ́de tán àwọn ọ̀dọ́ sọ wọ̀nyí a máa rọ̀ wọ́n bá a ṣe sọ lẹ́ẹ̀kan pé oògùn orí bíbẹ́ nǹkan oògùn orí fífọ́ o ìwọ́de kì í dá èyí tó máa ń ta rẹ̀ jáde ó máa ń burú ju ń ta torí ẹ̀ ṣe lọ ó ní kí ni nǹkan tó ń dà wá láàmú. tó ń ṣe wá lórílẹ̀‐èdè bó àwọn ìjọba wa bá pé wọn ò mọ ni ká tún gba ọ̀nà ilé ká fi sọ fún wọn ká lè bá a mọ̀ pé nǹkan ń ṣe wá mẹ́wàá ń ṣe wá nílùú yìí mẹ́wàá ń ṣe wá zahara lè fasadu fil barri wal bahri kò sí èméjì bẹ́ẹ̀ ká lè máa sọ pé ní ṣé nǹkan wọn àbí nǹkan wọn nǹkan wọn o àwọn èèyàn ti bá ọ̀rọ̀ wọn débi pé ní wọn ò lè fi tòmátì wọn ò lè lọ́pọ̀ mọ́ta láti máa fi ṣebẹ̀ mọ́ wọ́n ti wá ń wá nǹkan bí igi kan tí ó náà lè pupa lójú díẹ̀ tọ́mọ ní máa fi bẹ̀rẹ̀ pé màmá ẹ fi tòmátì sí ẹ fèlò sóúnjẹ yìí ni tá ń lọ wá epo igi tí wọ́n wà á rẹ́ tí ó wà á dípò náà ṣàyọ pupa kan tí wọ́n wà á ṣàdápọ̀ mọ́ra wọn bí ìyà ṣe ń jẹ ìyà ń jẹ àwọn èèyàn o ipá àwọn èèyàn o kò ká jíjẹ múmu ẹ̀yin tí ò rí jíjẹ múmu ṣe nínú tọ́lọ́run sì fi dánmọ èèyàn náà ni pé àsìkò tí ó rẹ̀yàn máa wà àsìkò kan wà tí ó rẹ̀yàn èèyàn ò ní láti lo oògùn á ní láti lọ sí hospital tá bá débẹ̀ tán náà òun lè rówó tó ń fi ra oògùn àárẹ̀ wa ń pọ̀ sí àyàn wa ń ṣe wọ́ọ́wọ́ káàkiri ní nǹkan tí ò ní yẹ kó náà ló pípọ̀ ibi ń pa àwọn èèyàn nínú tó ń ṣe wá nù ìlú yìí tó jẹ́ kébi náà tó wá máa pa wá tó tún jẹ́ kí wàhálà tó pọ̀ sí òun ni pé kò sáàbò lánàá kò rí bẹ́ẹ̀ ẹ̀yin olórí wa nínú MSS báwọlẹ̀ kí n jáde nígbà náà kò sí bẹ́ẹ̀ bá fẹ́ lọ sí Sókótó láago 7 alẹ́ àá kí iṣẹ́ ìtàn lẹ́sẹ̀ gbé ọkọ̀ sẹ́yìn lẹ́sẹ̀ máa pe àwọn ọmọ yín lẹ́yìn ó yá nìyẹn
kò sí nǹkan tó ń dẹ́rù bà wá, kò sí Ṣẹ́rù tó ń dá wa bíbà. dúró, a lè lọ bẹ́ẹ̀ mọ́. Àwọn èèyàn àtàwọn rìtáyà pé owó tàtẹ̀ ń fún wa ní pension kò tó wọn jẹ, ká gba oko lọ ká tó máa dáko. Bí ọ̀rọ̀ oúnjẹ bá ti kúrò nínú iṣẹ́ ti bùṣe, ọ̀hún tó róko dá ẹ̀sìn ń wò wá ràn. àwọn èèyàn dóko, àwọn oníjàgídíjàga, àwọn apànìyàn, àwọn wà lọ pa wọn àwọn tó bẹ́ẹ̀, ń jiyàn gbé. àwọn wọn lọ gbé wọn bẹ́ẹ̀. n tí wọn ò ní wọn máa béèrè lọ́wọ́ wọn. Ẹ̀yin olórí wa, irú wàhálà tá wà nù rẹ̀ ni. Wọn ò lè dọ́dọ̀ ti tẹ̀yìn, àmọ́ ń dọ́dọ̀ àwọn tí wọn ò ní ààbò irú ẹ̀yin ààbò tẹ̀yìn ní. Ẹ dáàbò bo ìlú, ara ojúṣe tó yẹ kí olórí kó yẹ kí ó ṣe ní àwùjọ. Oúnjẹ ti wọ̀ wọ́n tó ẹ̀yin rówó rà. Wọn ò tiẹ̀ ra àwọn ọ̀rá oúnjẹ ti wọn, àwọn ti ṣe bọ́jẹ̀tì táwọn tí ó máa lọ rà á ní ọmọ bí nǹkan wọn. Bí owó ò bá dẹ̀ ti tó wọn máa bọ́n ṣe fi kún, àwọn ò rí fi kún bẹ́ẹ̀. Eléyìí ó jẹ́ ojúṣe tí a fẹ́ kí àwọn ìjọba náà kan wò. A fẹ́ kí ìjọba kan wo ọ̀rọ̀ ẹ̀kọ́, ilé ẹ̀kọ́. Kí ló ti ẹ̀fà nílùú yìí tó ṣe pé gbogbo tẹ́ bá ti pè ní ti gọ́ọ̀mẹ̀ntì kò work, ti private ló máa work. Nǹkan kan ń ṣe ìjọba. Báwo ni private ń rí ilé ẹ̀kọ́ tí wọ́n manage? Báwo ni private ṣe ń rí hospital tí wọ́n manage? Báwo ni private ṣe ń rí ilé ìgbóhùngbáwòrán tí wọ́n manage? Tẹ́yìn public ò rí tí wọ́n manage. Ìjọba kí lẹ̀ ń ṣe ń bẹ̀? Ṣé báwo àwọn tá a pè ní private, ṣé báwọn náà ní olórí tá ń ṣètò ni? Báwo ni tí wọ́n ṣe wà effective? Tí wọ́n ṣe wà effective. Àwa ní refineries bíi 4 ẹyọ kankan wá ṣiṣẹ́ bẹ́ẹ̀. Àwa lólórí tí ń promise pé yóò ṣiṣẹ́ lọ́dún kan, yóò ṣiṣẹ́ lọ́dún kan àbọ̀, ọdún kan wá kọjá, ọdún kan àbọ̀, ọdún méjì wá kọjá, nǹkan kan náà ò ṣe. Olórí náà tún wá ń jó lórí ń bẹ́ẹ̀dì sí i. Ẹ dákun, ẹ fúnra o, ẹ̀yin olórí wa, ẹ fúnra o. Èyàn kì í fi iná sórí òrùlé sùn kí wọ́n lọ sùn kí wọ́n máa harun bẹ́ẹ̀. Nǹkan ṣe wá nílùú yìí. Kò yẹ kó di àsìkò táwọn kan sọ pé ní àwọn ó máa ṣèwọ́de kẹ́ tó di pé ní ẹ máa ṣètò tí ó fi ṣe. Nínú tó tún ṣe wá lórílẹ̀‐èdè, àwọn olórí wa wọn ò kí ń ro kí ni ó ṣe ìdẹ̀kùn fún aráàlú. Táwọn bá mú pọ́lísì kan wá, ètò ìjọba kan wá, ká máa ronú pín ní nǹkan báwo lára ló ṣe, kí làbọ̀ rẹ̀ ó ti jẹ́, báwo là á ṣe wá ṣe tí ìnira ò ṣe ní pọ̀ fún wọn. Irú ẹ̀ nìkan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ ń yọ owó òkùnpá níbi owó epo. Ẹ ti yọ kó tó di pé ẹ yọ yẹn kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe fáráàlú. Kò yẹ kóṣù kan lọ, kóṣù méjì lọ, kóṣù mẹ́fà lọ kó tó di pé ẹ máa rí nǹkan ṣe. Tó yẹ ká máa bẹ̀ ń pé ní ẹ ṣe eléyìí, kò yẹ kó rí bẹ́ẹ̀. Kíjọba náà kí wọ́n sún ṣòkòtò wọn, kí wọ́n di dáadáa. Níbi tí ẹ dé ẹ dákun ẹ mọ̀ pé mo gbọ̀rọ̀ lẹ́nu yín. Democracy tá à ń practice yìí ó fún president lágbára tiẹ̀, ó fún àwọn gómìnà lágbára tiwọn. Nínú oore tí yíyọ ìkúnpọ̀ epo mú dé ò ní pé owó tíjọba ń rí pọ̀ sí i. Nígbà tíjọba àpapọ̀ wá rówó tó pọ̀ sí i, tán sì ń sojúṣe tiwọn láwọn ọ̀nà tiwọn, tán wá kó owó tó pọ̀ sí i fáwọn gómìnà nípínlẹ̀ kọ̀ọ̀kan. Èyí ṣe tí ọ̀la pa lára àwọn tó wà nípínlẹ̀ kọ̀ọ̀kan. Àwọn kan tó ń ṣe wá, ara tó ń ṣe wá ni ìjọba nìkan kó yẹ ká bù. Àwa táwọn bá wọn ṣèjọba yẹn ó yẹ ká bá wọn náà. Ká bá wọn náà wí. Ká bá yẹn wí. Torí olórí tá a bá ní ọ̀dà èyí tẹ̀ ń tẹ̀lé ilẹ̀ dá. Nígbà tí owó ń bọ̀ láti Àbújá yóò wá sí state capital kọ̀ọ̀kan. State capital yóò lọ sí local government. Local government yóò máa wá káàkiri ministry káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni tí kálukú fi rẹ́ tọ́ tiẹ̀. Kí ló dé tí wọ́n wá táàgì owó kan lápèjúwe? Àwọn tán ti rìtáyà ni ẹ lọ fún wọn lẹ́tọ̀ọ́ wọn kán náà lè ráyè ìrọ̀rùn gbé tí wọ́n bá rówó wọn gbà. Kí ló dé? Gbogbo owó yẹn náà gbogbo lọ. Olóṣèlú tó wá lọ́dún 4 nípò tí ń fi ń lọ òun lọ gbẹ̀tọ́. Ẹni tí kúrò lẹ́nu iṣẹ́ lógún ọdún 15 tí ò rẹ́tọ̀ rẹ̀ gbà ń bẹ̀. Tí ò dé ń bẹ kọ́ àwọn ni wọ́n pọ̀ jù. Tí ò dé ní àṣepamọ́ kan tó lè ní ju pé ohun tó bá ń gbà lóṣooṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn fi jẹun náà ni. Ẹ dákun ẹ wo àárín yìí, ẹ jẹ́ kí a ṣe ẹ̀tọ́ fún ẹ̀tọ́. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ittaqu da'watal muslima. Ẹ páyà, ẹ bẹ̀rù ìrawọ́rasẹ̀ mùsùlùmí sọ́nà ọba. Ó ní ẹ páyà rẹ o.
ó ní nítorí pé kò sí gàgá kan láàrin tó bá wí tó bá béèrè tó bá sọ bó bá ṣe rí lẹ́mìí rẹ̀ sí ọlọ́run ọba ọlọ́run sọ pé ní òun ò ní sáì ní gbà ó ṣe mùsùlùmí kò ṣe mùsùlùmí kò sí tó kan ọlọ́run pàápàá rẹ̀ ṣé ẹ̀tọ́ rẹ̀ lẹ́ẹ̀ fún ẹ̀yin olórí wa. tó bá bèmí ọlọ́run sọ̀rọ̀ yìí dá lóhùn tó bá béèrè. òun fún un tó bá béèrè. ẹ̀yin olórí ẹ má rò pé kẹ́rán yẹn lọ sí Jerusalem kẹ́rán yẹn lọ sí Maka wọ́n wá lọ ṣàdúrà fún ìjọba yẹn wọ́n wá ṣàdúrà fún ìlú ní ó jẹ́ kí àdúrà gbà bẹ́ẹ̀ bá ti rí àwọn tẹ́ bá tẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ táwọn bá gbọ́wọ́ sókè tí wọ́n lọ náà gbà ju tàwọn tí ẹ̀ràn ẹ̀ lọ nítorí náà àwọn èèyàn tí ara ni àwọn èèyàn tí wọn rẹ́ tọ́ wọn gbà tán bá ti ń bẹ nílùú pátápátá ẹ̀ràn 1 million èèyàn lọ sí hajj àbí lọ sí Jerusalem tẹ̀lé tó bá wọn. 200 million tó kù Nàìjíríà tára ni táwọn bá káwọ́ wọn sókè tí wọ́n lọ náà gbà òun ni ara ìṣòro tá a ní nìyẹn àwọn tí inú wọn ń bàjẹ́ wọ́n pọ̀ ju àwọn tí inú wọn ń dùn lọ àwọn tí inú wọn ń bàjẹ́ yẹn sì lọ́lọ́run gbọ́ èpè tiwọn ẹ jẹ́ káwa tá a wà nípò. ẹ̀tọ́ wọn sì wà lọ́dọ̀ yín ẹ̀tọ́ wọn sì wà lọ́dọ̀ wọn ẹ sì ti ní pé kọ́ dọ́dọ̀ àwọn. a sì ń gbọ́ yín tẹ́ ń pín lóṣooṣù lẹ́yìn tẹ́ ń pín lóṣooṣù àwọn owó míì tó ń wọlé tá à ń gbọ́ bó ṣe ń wọlé náà ẹ ṣàánú aráàlú ìyà pọ̀ ìnira pọ̀ fún aráàlú ẹ̀mẹ́ẹ̀kọ́ di pa pariwo ẹ̀mẹ́ẹ̀kọ́ di pé ní wọ́n wá ń bẹ Ọlọ́run bá ẹlòmíì ò ní jáde nínú wọn tá à ń sọ wọ̀nyí àmọ́ tó bá bẹ Ọlọ́run bá lẹ́ẹ̀kan Ọlọ́run dá wọn lóhùn àwọn eléyìí náà kẹgbà Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam alladhina amanu walam yalbisu imanahum bizulumin ulaika lahumul amna wa ulaika humul muhtadun. nǹkan méjì lọ́lọ́run sọ pé máa ṣe fún ẹni tó bá nígbàgbọ́ tó bá ṣe déédéé alladhina amanu wa amilu solihat tó ṣe dáadáa Ọlọ́run sọ pé ní irú wọn ò ní fàyàbalẹ̀ ìlú ò lè ní fàyàbalẹ̀ àwọn oúnjẹ lọ́lọ́run sọ pé wọ́n máa tọ́sọ́nà lórí àwọn ètò wọn tí wọ́n bá ń ṣe kálíbà rí tọ́sọ́nà nínú ìlú tá a wà yìí ìdákùn ẹ̀ka ṣojú ṣe wa o àwọn mẹ́ta kan wà tọ́lọ́run sọ pé ní kò wọ́n ní bẹ Ọlọ́run bá kọ́lọ́run bá má gba ẹ̀bẹ̀ wọn nínú ọ̀nà méjèèjì tí mo ti bá pàdé ní ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fún wa pé àwọn tí wọ́n bá jẹ́ pé ẹ̀tọ́ wọn bá ń bẹ lọ́wọ́ ẹlòmíì tó bá ronú àbí tó bá pe Ọlọ́run bá máa ń gba ẹ̀tọ́ wọn nítorí pé ibi tó ń sọ̀rọ̀ sí kò sí gàgá kò sí lẹ́kùn láàrin pé ẹ sí lẹ́kùn kí n tó wọlé kò sí bí wàá ṣe mọ̀ pé bàbá fẹ́ délé president abẹ́dọ́dọ̀ governor àmọ́ kalẹ̀kùn àmọ́ lọ dúró síbì kan àdúrà tí wọn ò kí ń dúró sòsé ló ń lọ sọ́dọ̀ Ọlọ́run ọba àwọn tó kò rí bẹ́ẹ̀ nítorí náà àwọn tára ni wọ́n pọ̀ ń lu ebi ń pa àwọn èèyàn ẹ ṣe dẹ̀kun fún wọn o àwa tó ní nínú tó múnira mọ́ àwọn èèyàn ọ̀rọ̀ owó epo ó wà ń bẹ̀ epo tí táyà à ń rà ní owó kékeré ó ti wá ga sí èèyàn kan wá tún wá ṣe rìfáínárì nínú ìlú yìí ẹ̀yin tẹ́ wà nídìí ètò ẹ má jẹ́ kí iná rìfáínárì tí ọlọ́dàn ní ṣe ẹ má yẹ kó kú o ẹ má yẹ kú ẹ ká sún ohun tó bá yẹ ká ṣe ẹ ká ṣe kó rí bí kó ríṣẹ́ ṣe kówó epo wálẹ̀ bó bá wálẹ̀ owó mọ́tò tá à ń fi ń kó nǹkan náà wálẹ̀ bówó rẹ̀ nǹkan yẹn bá wálẹ̀ ìjẹ àti mu oúnjẹ yóò tún wọ̀lú sí. ọwọ́ nǹkan tá à ń pariwo yóò dínkù. tá a bá dẹ̀ dínkù ẹ̀ tún ṣèdẹ̀kùn pa rẹ̀ nítorí àwa tá a wà lókè ẹ yẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo tún rí kan nínú tó ń ṣe wá nínú ìlú yìí. àwọn ọmọ tálíkà àti lọ ilé ẹ̀kọ́ àti lọ sọ́sítù ó nira fún wọn nínú ìnira yẹn òun wà á kọ́ ẹ̀kọ́ wọn wà á gba dìgírì àwọn àgbà dìgírì tán ẹ̀yin tẹ́ ẹ wá ń jẹ́ aláṣẹ níbi iléeṣẹ́ kọ̀ọ̀kan FIRS Central Bank of Nigeria NNPC custom àwọn iléeṣẹ́ tó dáa tó pé ní bí ọmọ tálíkà náà bá wọ bẹ̀ òṣì ó kúrò láàrin fámìlì díẹ̀ sílọ̀ tó wá tó wà ní. ẹ wá ṣe ní exclusive right tara ti nìkan àwọn ọmọ tẹnìkan ní òtún rí bẹ̀ wọ̀ tí ó bá wá di pé ọmọ tí òtún ní wọ̀ ẹ wà á tún lè ta slọ́ọ̀tì ẹ ṣàánú tálíkà náà ẹ ṣàánú ara yín náà nítorí pé ní tí àwọn tálíkà bá sọ nípa ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ bí ó ṣe rí ni ló ṣe fà á tó ṣe pé àwọn wàhálà wọn ó pọ̀ ní àwùjọ bí ò bá ti sí fàyàbalẹ̀ fún tálíkà kò sí fàyàbalẹ̀ náà fún olówó. ẹ ṣe tí àwa fẹ́ béèrè lọ́wọ́ yín nísìn ẹ ti sọ díẹ̀
nínú ìṣòro tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn táwọn fẹ́ ṣèwọ́de wọ́n fẹnu sọ wọn ò fẹnu sọ a ti mọ̀ pé nǹkan wọ̀nyí ni ó ń bá wọn lẹ́mìí jẹ́ ni wọ́n fi fẹ́ fi ìhónú hàn ètò wa ní ìlànà Islam ò fààyè bẹ́ẹ̀ kalẹ̀ kí wá ní kí àwọn ta ni wọ́n mọ̀ fi ìhónú hàn yìí kí la fẹ́ kí wọ́n ṣe so kí lẹ sì fẹ́ kí ìjọba tètè ṣe tí wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ lọ tí ò ní ṣe pé wọ́n fẹ́ fi ìhónú hàn ni wọ́n fi ṣe bọ́ bá tó yá wọn ó tún dáa dúró. alhamdulilayi ìtòlù ṣe àjọṣe gbogbo wa ni. tá a bá wo ohun tí wọ́n pè ní democracy ìjọba fún aráàlú òní ní democracy wọn ọlọ́run dẹ̀ sọ fún Al-Qur'an pé ní dhalika bi anna Allah lam yakun mughayyiran ni'matan an'amaha ala qawmin hatta yughayyiru ma bi anfusihim wa Allahu sami'un 'alim níbo mi ò pé ní inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ó mì pé gbogbo wa la nídìí àtúnṣe láàrin ara wa aráàlú nídìí àtúnṣe kan ro dáadáa pẹ̀lú àwọn tó wà lókè káwọn tó wà lókè kan ní ká ṣàtúnṣe ká fi bẹ̀rù Ọlọ́run ká fi bá àwọn aráàlú lò ìwọ́de òun kọ́ ó lè fa ìyípadà tá à ń fẹ́ nítorí fa àkọ́kọ́ ká engage ká rí kí gọ́ọ̀mẹ̀ntì jẹ́ kí lẹ́kùn wọn ṣí kalẹ̀ kí àwọn tó rí wọn pé nínú àwọn tí wọ́n náà fẹ́ ṣèwọ́de àbí àwọn tó rí wọn pé nínú àwọn sectors míì àwọn àwùjọ míì tí àwọn náà jẹ́ kókó nínú ìlú ká pàdé ká jókòó pẹ̀lú ìjọba òde dájọba ṣe bóyá nǹkan tá à ń rí àwọn òrí táwọn à ń rí àwọn òrí ká jókòó ká wá fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ tá a bá ṣe eléyìí á ní àgbọ́yé ara wa ibi tí nǹkan bá ṣẹ́kù sí yóò yé wa àìní information àìní ìròyìn tó kún nígbà míì ló máa ń da ètò rú ìjọba wọn ti jìnnà sí aráàlú kan súnmọ́ aráàlú nígbà tá a fẹ́ débẹ̀ wọ́n ń pe kinní kan ní ìjókòó àwọn aráàlú tí àwọn olóṣèlú máa ń lọ town meetings lẹ́yìn pàtàkì ti parí ṣáà tún bá wa ṣe mọ́ ṣáà rí wọn mọ́ ká máa ṣe àwọn nǹkan wọ̀nyí ká wá gbé ẹ̀hónú fún wọn káà náà wá gbé yẹ̀wò ká sì má tanra wa ẹ̀tàn pọ̀ o alájẹ ẹ̀tàn pọ̀ gan-an àwọn èèyàn àwọn olórí wa ká má tàn wá mọ́ ká bẹ̀rù Ọlọ́run ọba ká fi bẹ̀rù Ọlọ́run ọba ká fi bá wa lò ẹni tó bá fi bẹ̀rù Ọlọ́run ọba lò Ọlọ́run bó kúnrú ẹnu bẹ́ẹ̀ ní irú ààyè anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní màláíkà Jibril lọ́ba ó ní mani ihsan kí là ń pè ní ìwà dáadáa iṣẹ́ dáadáa báwo la ṣe ó ní anta abudallaha ka'annaka tarahu wa in lam takun tarahu fa innahu yaraka ẹ jẹ́ ká ṣe ká bíi pé bíbí private wa ìkọ̀kọ̀ wa bá ṣe rí bẹ́ẹ̀ ni kí gbangba rí bí gbangba bá ṣe rí bẹ́ẹ̀ ni kí kọ̀kọ̀ wa rí ká rí pé bẹ́ẹ̀yàn kankan ò rí wa Ọlọ́run rí wa o ẹ̀yin olórí wa ẹ mọ̀ pé Ọlọ́run rí wa o àwa tá ń darí náà ẹ̀yẹ ká mọ̀ pé Ọlọ́run rí wa o ẹ má dàlú ẹ̀yin náà látòkè ẹ má fara ni wá mọ́ eléyìí ni ọ̀rọ̀ wa sí àwọn olórí àtàwọn tí wọ́n. adúpẹ́ púpọ̀ ẹ̀yin olùgbọ́ wa olùtẹ́tí sí wa tẹ́sí tó ń wò wá kókó ọ̀rọ̀ tí a bára wa sọ̀rọ̀ lé lórí lónìí ni pé ẹkún ló mú kún wa bí ọba ṣe pé ìjọba ṣe àwọn nǹkan kan fáráàlú tó kù díẹ̀ káàtó wọn ò ní ronú páwọn fẹ́ ṣèwọ́de àwa tí wàá sọ pé ìwọ́de ò sínú tọ́lọ́run fọwọ́ sí àìwọ́de lé àwọn olórí ẹni lórí àwa béèrè lọ́wọ́ àlejò wa ìmáàmù wa pòfẹ́sọ̀ wa àbí wọn pé kí ló wá yẹ ká ṣe wọn ní ká dúró déédéé ká máa ṣe dáadáa àtẹlórí àtẹlẹmú nǹkan kejì bàbá ní sọ̀rọ̀ báyìí ká máa bẹ̀ Ọlọ́run pé èyí tó dé yìí àfẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta àwọn olórí wa àdéhùn tí wọ́n bá ṣe ká máa mú ṣẹ àwọn èèyàn ti ń béèrè ìbéèrè yẹn mi ò mọ bí mo ṣe fẹ́ dáhùn rẹ̀ yìí pé kó má ṣe pé àwọn olórí tí wọ́n lérí fún wa pé àwọn ò ṣègbà àwọn ọ̀ṣàwò bí wọ́n bá ti débẹ̀ tán ó dàbí ẹni pé wọ́n máa ń gbàgbé ìlérí tí wọ́n ṣe àìmúlérí ìnìṣẹ́ tí ò tún wá ṣàlàyé pé tí ò jẹ́ kí lérí yẹn ó ṣẹ́ni ó jẹ́ ní tí máa dùn àwọn aráàlú so torí náà ń kọ́ ká mọ̀ pé àdéhùn tá a bá ṣe mímú ṣẹ ni kì í sì ṣe pé kò sí ọ̀rọ̀ yìí bàbá ti àjọsìn níbi tá àjọsìn níbi tá àjọsìn lọ́hùn àwọn nǹkan bọ́ síbi tó yẹ kó bọ́ sí
nǹkan káyọ̀ tó ń bẹ tí àwọn èèyàn kíyèsí nípa ẹ̀yin tẹ́ ń ṣàkóso wa òun náà ni pé àwọn wóńwẹ́ tẹ́ jọ ń ṣàṣepọ̀ nǹkan bá ti sọ fún yín nìkan lẹ̀ ń gbọ́ ẹ gbọ́ ti majority tán kọ́ rẹ́kẹ́tẹ́ tí wọ́n sì rí i pé àdéhùn tẹ́ ẹ ṣe yí ẹ múṣẹ wọ́n rí yànjú tẹ́ ń gbà àmọ́ ẹ ràdéhùn yìí múṣẹ nítawọ̀ òun bá ti wá sọ fún yín iná lẹ̀ ń gbọ́ wọn ni kẹ́ ẹ mọ̀mọ́ gbọ́ tiwọn nìkan mọ́ ẹ gbọ́ taráàlú káràlú lè nífẹ̀ẹ́ yín tó náà ń kọ́ kẹ́sì lè máa ṣe dáadáa Ọlọ́run bá yóò fún wa ní dáadáa sí i àáké fún wa lẹ́ẹ̀kan sí i ẹ má jà ṣèwọ́de o ní Sri Lanka ní Kenya gbogbo ìwọ́de tí wọ́n ṣe ìbànújẹ́ ló padà jẹ́ faraàlú tó náà kọ́ ẹ má jẹ́ káwa ṣèwọ́de kankan ní Nàìjíríà ń bí ká bájọba sọ̀rọ̀ kí ìjọba ṣàdéhùn kí ìjọba sì gbìyànjú kan mú àdéhùn ṣẹ èyí ò náà ni ó jẹ́ kí àwùjọ wa rọrùn tó ibi tẹ́ ẹ ti rí tí wọ́n ń jà tí wọ́n ń ṣe gbá tá ń ṣàwọ̀ àti gbogbo nǹkan tó bàjẹ́ tẹ̀ ń wò lórí kíní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìjà pé a protest ni wọ́n protest tán aráàlú ló lose ìjọba náà lose àmọ́ aráàlú ló lose jù ńgbé yẹn lọ yáwó tó fi dá bísínẹ́sì lẹ̀ tán sì palẹ̀ gbogbo bísínẹ́sì mọ́ tán san níná níbo ni ó tún wá owó lọ báńkì ó sì gbowó tiwọn so Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run jẹ́ a máa gbé ìgbé àlàáfíà lórílẹ̀‐èdè yìí ṣamọ̀nà àwọn olórí wa jẹ́ kán lè máa ṣe ń tà ń fẹ́ ṣamọ̀nà àwa tá a jẹ́ lẹ́mù náà ká lè dúró déédéé kọ́lọ̀ lè gbàdúrà wa lónìí tí a ṣe ètò yìí professor wa Professor Nasir Abdulsalam tí wọ́n jẹ́ professor of science tí wọ́n sì tún jẹ́ chief imam University of Ilorin àwọn alágbà lálejò imam àdúpọ̀ pẹ̀ fún yín Ọlọ́run ọba àsàn ilẹ̀ ẹ̀sùn lórí èmi àtàwọn àmàdágbére fúnra wa wípé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.